ẹ jẹ́ ká tún sọ ọ̀rọ̀ ètò àdúrà. Ṣé ètò àdúrà báwo ni ẹ ṣe rí sí? Màá sọ ètò lè po oríṣiríṣi lọ gbàdúrà wákàtí pé aago 9, aago 12, aago 3 nǹkan tó bá yẹ. Ṣùgbọ́n náà sọ pé ètò àdúrà pé yẹn ń da ó mú kándù ó mú kẹ́nẹ́ kan ó ṣe nǹkan báyìí. No, Ọlọ́run ti kọjá nǹkan báyìí nígbà tí Kristi wà láyé. Kristi ò mú ètò àdúrà kankan ọ̀sẹ̀ máa gbàdúrà kọ́ máa mú kándù kọ́ máa ìbẹ́ mélòó ní gbogbo àwọn nǹkan yẹn. Gbogbo tí Kristi ṣe ń gbà tó wà láyé ó ń ṣe tàṣẹ́tàṣẹ́ òkan báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ètò àdúrà yẹn ni àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn áńgẹ́lì tó ti ṣubú ìyẹn bá wá rí ọ̀pọ̀lọpọ̀ ètò àdúrà yẹn rí pé ọmọ ń wá ọ wà láàrin àwọn ọlọ́sùn náà wọ́n sọ pé ẹ lọ kọ́ gẹ̀dẹ̀ kẹ lọ kọ́ lómi tẹ́yìn náà bá kọ́ gẹ̀dẹ̀ lẹ́ẹ̀kọ́ lómi àtẹ̀já tẹ́ ń fún wọn kí lẹ fi yàtọ̀ sọ́dọ̀sùn wọn ní kán fepo rárá yìí náà fepo rárá yàtọ̀ bàbá aláwo àtọ́bàtà láti gbogbo wọn ibi kankan náà gbàdọ̀ pàdé ṣùgbọ́n ọmọlẹ́yìn Kristi kò sí ní jẹ́ pé ètò àdúrà kò kúnlẹ̀ kó gbàdúrà ní kíní gbogbo ẹ bá rí àwọn àpòsẹ́ yìí ẹ wo dáhùn Dáníẹ́lì ń gbàdúrà ní gbogbo táàbù tó yẹ báyìí máa lòjọ́ ó gbàdúrà ó ń bẹ Ọlọ́run pé Ọlọ́run sì ń gbọ́ ètò tí ń ṣe nìyẹn ètò ṣùgbọ́n tó bá ti wá jẹ́ pé ìbẹ́ mi lò amú nǹkan ẹ lọ mẹ́ran wá ó ti di ẹbọ ọ sì ti fi ẹnìkan rúbọ fún wa èyí tí í ṣe Kristi inú ìwé Hébérù tẹ́ntẹ́yẹ ó nípa ìfẹ́ náà la fi sọ wá di pé nígbà ẹbọ tí Jésù Kristi fi ara ẹrù lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀ẹ̀kan tó ti fi ara ẹrù bọ yẹn kò tó wáyé wá fẹ́ mọ́ tẹ́nu ẹbọ mìíràn wà ìbẹ́ mi lò ní Agbara Okunkun náà. Àwọn kan lágbọn ibì kan wọ́n tún gbàgbọ́ wípé tíyẹn bá gbàdúrà náà pé yẹn dàbí ìgbà tó yẹ pé yẹn fi sí ìṣe pé kéèyàn ṣe kínní yẹn tó bá ti gbàdúrà tó yá gbé ìgbésẹ̀ ní àwọn nǹkan yẹn. Ìyẹn kì í ṣe ìgbésẹ̀ kì í sẹ́yìn náà àwọn áńgẹ́lì kan wà tó jẹ́ pé ń tán jẹnu èyàn ni pé àwọn áńgẹ́lì kan ti ṣubú nígbà tẹ́ bá ti gbìyànjú bá Bíbélì pé wò lè sin Ọlọ́run pẹ̀lú Mámọ́nì bẹ́ẹ̀ náà ni èyàn ò lè sin Ọlọ́run pẹ̀lú Lúsíférì nígbà tẹ́ bá bi Ọlọ́run wò ìyẹn ni pé ẹ̀ ń sọ fún Ọlọ́run pé kò lè ṣe o ẹ̀yin áńgẹ́lì tó ti ṣubú ẹ̀ wá ṣe o nígbà tí èyàn bá ti wá gbègbèsẹ̀ yẹn tó ti wá gbè yẹn ni kó tó kọjá báńdìrì Ọlọ́run kò mú tọ Ọlọ́run mọ́ báyà ó ti di babaláwo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ní ìsìn babaláwo ni wọ́n babaláwo náà kàn pákéjì ọ̀pọ̀lọpọ̀ ẹ wò ẹlòmíì tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà nínú Kristẹni ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn níyan àwọn tí ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àwọn àgbàgbọ́ láàrin tí ò tí ì pọ̀dún kan wọ́n sì lọ dájọ́ lẹ̀ tọ́wọ́n náà ní mo ní muslim background kíní kan lọ dájọ́ lẹ̀ wọ́n wà dájọ́ lẹ̀ wọ́n àmọ́ lókè wọ́n ti pákéjì náà gbowó wọ̀ wọ́n ṣèjì sísẹ́mù torí pé wọ́n kó ẹ̀kọ́ Paul àpọ́sẹ̀ ni pé àwọn tí wọ́n yọ wá wọnú wa wá àwọn tá ò fún ní ààyè láti take leadership position torí pé ká má bàa mọ orí ọ̀fẹ́ ṣùgbọ́n àwọn ìwọ yọ wá wọn á pákéjì àwọn kìrìsìtẹ́nì tó yẹ wọ́n lóye àwọn akó wọn lọ kó inú ìmọ́lẹ̀ ọ̀nà olúwàfihàn mi nínú ìsìnkú àtọ́tọ́ wọn ní pé ó ní ọ̀nà tí Sátánì gbà pákéjì ara rẹ̀ oríṣiríṣi revelation oríṣiríṣi ọ̀nà ló gbà láti mú kí àwọn èèyàn kó nínú ìgbàgbọ́ lọ sí inú òkùnkùn lọ sí tẹ́ bá ti gbàdúrà báyìí wọ́n ní ké pè mí èmi ò sì dáhùn èmi ò sì fi ohun náà àtàlágbára hàn tí ìwọ kò mọ̀ Jeremáyà 33 ké pè mí èmi ò sì dá èmi ò sì fi ohun náà àtàlágbára hàn tẹ́ bá dé ìwé Matthew 7:7 béèrè a ó sì fi fọkàn lẹ́kùn wá kiri wọ́n ó sì ẹni pé tẹ́ bá ti béèrè báyìí kò sọ pé lọ gbẹ́bọ lẹ́yìn rẹ̀ lọ ṣe nǹkan kan báyìí ní Jésù Kristi ti fara ẹ̀rú bọ́ tẹ́ bá ti béèrè tí Olúwa kò wúwo láti gbọ́.